ewé ń jẹ iwájú ṣáni tí tàwa Ọlọ́run ló dé. Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan, mo kí ọkùnrin inú wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ máa ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè. Ẹ rí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò yìí náà ni pé a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí astrology. A máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe máa ń fi ewé àti egbò àwọn kéékèèké láti fi ṣe ìtọ́jú ìwòsàn ara wa. Bẹ́ẹ̀ ni a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ lórí ètò yìí. Mo wá fi àkókò yìí mo fi ń sọ fún gbogbo àwa tí Ọlọ́run bá ní kí a wà lórí ètò yìí tá à ń wò wá ní òní tí a ti subscribe. Ẹ gbìyànjú láti subscribe sórí ètò yìí kí lè kó mọ fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mìíràn àti ṣe àtẹ̀yí tí a ti ṣe. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà ní gbogbo ibikíbi tẹ́ ti ń wò mí ní èní, mo kí gbogbo wa ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán òun náà ni a wà ní gbogbo ibikíbi tẹ́ bá wà, mo kí wa ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ la wà, mo kí gbogbo ẹ káalẹ́. Ojú yín tẹ́ fi ń wò mí, ojú ò ní fọ́, etí yín ò ní di, a ní ṣe àìsàn. Aburú tó ga jẹ̀mí wa lọ, Ọlọ́run má gbé wa, má gbé kọ̀ wá, má gbé ṣe kòńgẹ́ wa. Ẹ rí ìlànà yìí tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní, òun náà ni bí a ṣe máa ń lo nọ́mbà. Bí a ṣe máa ń lo nọ́mbà. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣàlàyé, nọ́mbà lílò kìí ṣe tuntun. Nǹkan tó ti wà tipẹ́tipẹ́ ni. Àmọ́ ọ̀nà bí olúkálùkù ṣe máa ń ṣe ló yàtọ̀. Èmi ò dẹ̀ wá sí ibẹ̀ láti wá máa kọ̀ndẹ́mù iṣẹ́ àwọn kan. Ọ̀nà tí olúkálùkù bá mọ̀ tó bá dá lójú, òun náà ni ó máa tọ̀. Tí kì bá ti ṣe pé ó fi ń ṣe ìkà tàbí fi wu ìwà ìbàjẹ́. Ọ̀nà tí mo dẹ̀ fẹ́ mú wá yìí lẹ́ẹ̀kan sí kì í ṣe wípé ní bóyá mo béèrè ọrẹ kan lọ́wọ́ anybody tàbí mò ń polówó ara mi tàbí mò ń invite àwọn èèyàn pé kán wá mi wálé láti wá yẹ nǹkan wò. Bẹ́ẹ̀ pé mí gan mi ò ráyè. Gbogbo nǹkan tí a bá ti fẹ́ sọ a lè yanjú ẹ̀ lórí fóònù. Bẹ́ẹ̀ pé mí fẹ́ sọ pé ẹ fẹ́ wá mi wálé kò sáàyè. Ọlọ́run ní dá wa láàmú, àdúrà gbogbo gbà. Mo wá ṣe àdéhùn kan ní inú fídíò wa kan tí mo upload ní bóyá bí ọjọ́ bí a week sẹ́yìn wípé
ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló jẹ́ pé nǹkan tó ń dá láàmú gan kò tíì mọ̀. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ni pé nǹkan tó yẹ kí ó máa ṣe, nǹkan báyìí ni kó máa ṣe o, nǹkan báyìí ni kó máa ṣe o. Nígbà tí ó mọ̀, wọ́n á ti gbé nǹkan míì, wọ́n á ti gbé lé ẹlòmíì lọ́wọ́, wọ́n á tún bá dákún ìṣòro lé ayé ẹ̀. Gbogbo nǹkan tá a jẹ láyé, gbogbo ibi tá a máa dé láyé yìí, ó ti wà nínú àkọọ́lẹ̀. Kí wọ́n á ní àkọọ́lẹ̀ náà, kí ni kádàrá tó ní kálukú gbé wálé ayé, ó wà níjọ́ tá a bí ni. Ọjọ́, oṣù àti ọdún òun ni kádàrá. Ẹni tó bá wá sọ ọjọ́, oṣù àtọdún ẹ̀nù tí ó mọ̀, ó dà gẹ́gẹ́ bí ẹni tó ju kádàrá ẹ̀nù ni. Orúkọ ni àyànmọ́. Àyànmọ́ ni orúkọ. Nígbà tí wọ́n bí wa tán, ó ní a sì mọ̀ wípé orúkọ báyìí la máa sọ ẹni báyìí. Lóòótọ́ àwọn ọmọ mi wà tó yẹ pé wọ́n ti mú orúkọ wá látọ̀run wá. Ọlọ́run ti perfect everything lórí wọn. Àmọ́ nínú ìwádìí, àwọn bàbá wa wọ́n jẹ́ kó yé wa pé tí wọ́n bá ti bí ọmọ sáyé, wọ́n máa ń wo àkọsẹ̀jáyé ọmọ náà, lọ́mọ náà ò fi ní máa ní pọ́blẹ́mù ní ayé. Mo dé máa ń sọ kíní kan fún wa lórí ètò. Mo máa ń sọ àwọn ọ̀rọ̀ kan fún wa. Kí ni àwọn ọ̀rọ̀ náà? Ni pé wàláì tàláì súnmọ́ bí láì rẹ̀ sí láwùwà, ẹnìkankan ò lè sí ẹnìkankan àyàfi ẹni tí Ọlọ́run bá ń ṣe lókù. Ẹnìkankan ò sì lè sí ẹnìkankan lóore àyàfi ẹni tí Ọlọ́run bá ṣe lóore lókù. Tó bá lọ sí fámásì tó lọ ra oògùn oorun tó lò tó ṣiṣẹ́, òun fẹ́ kún ẹ tẹ́lẹ̀ náà ni. Àmọye ọ̀pọ̀ èèyàn tó ń lo oògùn oorun tí ò ṣiṣẹ́. Ẹlòmíì ti wà lórí wàhálà, ti wà lórí ẹ̀ títí, ó ti wà lórí ẹ̀ títí láti ìgbà tó ti wà lọ́mọ 20 ọdún. Still, ó ti pọ́ ọmọ 70 years nísìnyí o, kò tí ì rí solution o. Gbogbo nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé mo ti sọ̀rọ̀ yẹn rí nínú fídíò yìí. Bóyá mo kàn sọ níbì kan, mo kàn lérò pé mo ti sọ rí nínú fídíò. Òun náà ni pé ọjọ́ kan ẹnìkan pè mí, ó ní kí n jọ̀ọ́, òun ní nǹkan báyìí, òun ní èèyàn kan báyìí nílùú báyìí, àmọ́ kì í ṣe òun lóore. Kí ni nǹkan tó lè ṣe tí ó mọ̀ fi ṣe òun lóore? Mo wá rẹ́rìn. Kí ló pa mí lẹ́rìn ni pé kò sí ẹ̀dá tó lè ṣèyàn lóore o àyàfi ẹni tí Ọlọ́run bá ṣe lóore. Bí èèyàn bá promise ẹni nǹkan pé òun fẹ́ ṣe nǹkan fún ẹ, má gbọ́kàn lé jù, má gbé ọkàn lé jù. Mo wá bá ẹni náà sọ nǹkan tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ọjọ́ yẹn ni pé nǹkan tó béèrè lọ́wọ́ tèmi, èmi ò mọ̀ o. Nǹkan tó béèrè lọ́wọ́ mi ò mọ̀ o. Àmọ́ bí mi ṣe sọ pé mi ò mọ̀ yìí, ó wá lè lọ síbòmí o. Àmọ́ jẹ́ kí n bẹ́ẹ̀ sọ nǹkan tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ẹni tó yẹ kó ṣe ẹ́ lóore tí ò ṣe ẹ́ lóore, tó ń ti torí ẹ̀ tó ń lọ ṣe nǹkan burúkú láti ṣe ẹ́ ní oore, tí Èṣù tó bá dáhùn sí ọ̀rọ̀ náà tó ṣe ẹ́ lórí àpàpàdodo yẹn, bóyá oore tó ṣe ẹ́ yẹn ló máa gbé ẹ débi tó fẹ́. Ìwọ tó lọ fi ìwákùwà, tó bẹ́ẹ̀ nítorí pé wọ́n promise ẹ mọ́tò, ó fẹ́ gun mọ́tò, ìwọ náà fẹ́ show pé èèyàn ni ẹ́ láwùjọ, wọ́n gbé mọ́tò fún ẹ, kò
kò pẹ́ kó jìnnà mọ́tò náà accident ó pàwọ̀ gan alára ta ló fẹ́ blame? kò sẹ́yìn kan tó fẹ́ blame o. Ibi tó bá já sí nígbà tó bá kú wàá máa fọwọ́ gé ọlọ́run wọ́gán ó ti mọ̀ pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀. mo wá jẹ́ kí ọ̀rọ̀ kó yí ẹni náà rí pé so mo mọ̀ tiẹ̀ ọmọ orúkọ ọmọ yí ẹ̀ ó lò mọ́ mo kọ́lẹ̀ ṣé o mọ mọ́ǹtì àti nígbà tó yẹ pé ẹ̀gbọ́n ẹni náà ó lò mọ́ mo wá ní sọ ti rí òǹkà tó gbé wálé ayé ni pé wàá ṣe kó tó jẹ ni o wàá ṣe kó tó jẹ ni. gbìyànjú mọ́ gbọ́kàn léèyàn bí mo ti sọ fún jẹ́ ènìyàn o má gbé ọkàn léèyàn inú ogún ara tiẹ̀ ló ti rẹ jẹ bọ́lọ̀ ṣe dá kádàrà tó lọ́n dẹ́ mọ́ nìyẹn. wo ogun promise and fail ó máa pọ̀ lọ́rọ̀ ẹ̀ tó bá ti ń gbé ọkàn léèyàn jù. ìwọ gbàgbé péyàn lè ṣe é lóore tẹwọ́ tẹra mọ́ṣẹ́ ọwọ́ tiẹ̀ kó dẹ̀ máa ṣe àdúrà dáadáa. ọ̀rọ̀ tí mo dẹ̀ bẹ́ẹ̀ náà sọ́njọ́ náà inú ẹ̀ dùn gidi ẹni tó ló fẹ́ ṣe lóore yìí òǹkà báyìí ló ń lò kò lè fún ẹ o ó lè wù láti fún ẹ àmọ́ kò ní fún ẹ ó ní bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. ṣé wàá rí nílànà ti muslim àti nílànà christian bí èèyàn kan bá promise wa pé òun fẹ́ ṣe wá lóore bí èèyàn kan bá promise wa tó lóun fẹ́ ṣe wá lóore kí ni nǹkan tó kù tó yẹ ká máa ṣe tó bá yẹ pé lánàá ti mùsùlùmí ni ẹ jẹ́ ká máa dún mọ́ istighfar ṣíṣe ìyẹn astaghfirullah 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 ẹ jẹ́ ká máa ṣe kódà bó jẹ́ 1000 every day ẹ jẹ́ ká máa ṣe wàláhì mo fi Ọlọ́run mo fi ṣẹlẹ́rìí ilẹ̀ tí màá wọ̀sùn ni mo fi búra nǹkan rọrùn fún wa tá a bá ti lójú kòkòrò tí a bá ti ní ojú kòkòrò wàláhì billahi nǹkan rọrùn fún wa tí a bá ti ní ojú kòkòrò tí a ní ayọ̀ ọkàn tá a ní ìtẹ́lọ́rùn lórí gbogbo nǹkan tí Ọlọ́run bá ti ṣe fún wa wàláhì nǹkan rọrùn fún wa mo fi Ọlọ́run mo fi ṣe ẹlẹ́rìí lórí astaghfirullah ṣíṣe ká máa ṣe ní gbogbo ìgbà tó fi ń jẹ́ pé gbogbo nǹkan tó bá jẹ́ oore tiwa billahi wa rasulihi Ọlọ́run jẹ́ kó fòwárò fún ẹni tó bá ń ṣe istighfar dáadáa fún ẹni tó bá ń ṣe istighfar dáadáa ìwọ kíyèsí gbogbo ìgbà wọ́n ti promise ẹ ní nǹkan lóòótọ́ o lè ti máa wẹ oríṣiríṣi lo nǹkan ṣé ìyàtọ̀ wà ń bẹ tí ò bá ti sí yàtọ̀ ń bẹ máa gbìyànjú láti máa ṣe istighfar tó bá jẹ́ pé lánàá ti Christian ni ọ̀nà táyà náà máa fi ń ṣe ìtọrọ àforíjìn ẹ máa tọrọ lórí ara yín lọ́rọ̀ ilé ayé yín kí nǹkan tí ẹ wá kó lè bá tó lọ́wọ́ nítorí àsìkò ẹni tí wọ́n kọ́kọ́ sẹ́ndì orúkọ month àti ìlú tí wọ́n wà ó ní mo fẹ́ fi ṣàlàyé fún wa ní òní nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò ní òní náà ni numerology mọ́ǹtì àtorúkọ ìlú ni ànídàkọ àbí tí ká dákọ lò orúkọ la ànídá fún láti protect identity ẹnìyẹn ẹni náà jẹ́ November òkè ó dà pẹ́ máa rí láti ibẹ̀ November 21 1970 orúkọ dash ìlú tí ẹnìyẹn wà wọ́n láwọn wà ní Gabon àbí Gabon náà ni wọ́n láwọn wà ń bẹ̀. báwo wá ni a ṣe gẹ́ẹ̀tì ẹ rí pé mo ṣàlàyé nínú previous fídíò mi tí mo ṣe wípé nínú ìmọ̀ numerology wọ́n ní tébù pọ̀ lóríṣiríṣi o a ní ti tébù ti consonant àti fáwẹ́lì a ní ti tébù ti àwọn ti Chinese wà táwọn náà máa ń ṣe fúnra wọn ó yàtọ̀ sí ti ilẹ̀ tiwa àmọ́ ti general table tá a máa ń lò náà ni ti èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa tébù yẹn mo lè má lè ya tébù yẹn ní èní àmọ́ bí a ṣe gẹ́ẹ̀tì ẹ̀ tí ìgbà bá ń lọ bí a bá ṣe ń ṣàlàyé
ó máa yé wa díẹ̀díẹ̀. Lóòótọ́ nǹkan tí kì í ṣe nǹkan tí ó easy náà láti tètè grab bẹ́ẹ̀ yẹn. Ṣé wá rí nínú tébù tí a bá fẹ́ calculate eléyìí, orúkọ nìkan ni nǹkan tí mo get bí orúkọ ẹni náà, òun náà ni 6. Tí a bá ka nǹkan tó yẹ kí n máa ṣàlàyé ni pé mo fẹ́ kí gbogbo wa ká mọ̀ nípa ẹ̀. Àǹfààní ni fún wa, a lè fi ṣe tọmọ wa, a lè fi ṣe tira wa. Kò kàn ní jẹ́ pé à ń béèrè bẹ́ẹ̀. Nǹkan tá a kàn lè máa béèrè náà ni pé irú iṣẹ́ wo, torí ó jìn. Mo kàn fẹ́ jẹ́ kí a mọ àwọn nǹkan díẹ̀díẹ̀ nípa ẹ̀ tí kò lè ní wa lára láti lè ṣe ìwádìí, yàtọ̀ sí pé bóyá ó yá báyìí la fẹ́ ṣe, ẹ tún sanwó, wọ́n tó lè máa ṣèwádìí ẹ̀. Ó yàtọ̀ o. Ọ̀nà tí oníkálùkù gbà máa fi ń ṣe nǹkan àyẹ̀wò yàtọ̀. Ẹlòmíà lo yẹ̀pẹ̀ ń sọ̀rọ̀, mi ò mọ̀ nípa ẹ̀. Àwọn onífá, mi ò mọ̀ nípa ẹ̀. Tẹ̀síbà, mi ò mọ̀ nípa ẹ̀. Ọ̀nà míì tí a máa fi ń ṣe ìbéèrè, ìgbà míì tí wàhálà bá pọ̀ jù, bá ṣe máa ń lo Quran àti ti Bible, ìyẹn tiẹ̀ èmi náà lè ṣàlàyé yẹn díẹ̀. Bóyá ẹnìkan o, bóyá nǹkan kan dàrú fún un. Kò sí ẹnìkan tó lágbára láyé láti lè ṣe nǹkan fún yàn àyàfi Ọlọ́run. Tí nǹkan bá dàrú, Ọlọ́run ló dé. Tí nǹkan bá dùn, Ọlọ́run ló dé. Nígbà tí a ti rí kanú fásì kanú Quran, mo sábà di fásì yẹn mọ́wọ́ gan. Tó yẹ pé gbogbo ìgbà tí èèyàn bá ti wà worried, tí èèyàn bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn, ọkàn yẹn á tún balẹ̀ náà ni pé bismillahirrahmanirrahim ní máa sọ bá mi mú sí bá ti fìlàdí wà láfíà fún ìpínlẹ̀ kìtàbí. Àdánwò kan ò ní ṣẹlẹ̀ àfi kó ti máa wà nínú àkọọ́lẹ̀. Tó fẹ́ yẹ pé gbogbo nǹkan tó bá ti ń ṣe wá, ó ti wà nínú àkọọ́lẹ̀ ni. Àbúrò ò ní ṣe wá. So tí a bá ka láti January dé November, kí ló bọ́ sí? January, February, March, April, May, June, July, August, September, October, November. Ó dà pé 11 nìyẹn. 11 àbí? Tá bá kọ 11 sí abẹ́ November. 11 la kọ sábẹ́ November. Tá bá ní 2 + 1 kí ló fún wa? Ó fún wa ní 3. 1 + 9 ó jẹ́ 10 + 7 ó jẹ́ 17. Àbí ká ní 17. Kò tí ì tán o, torí pé single number ó ní a fẹ́ get. A gbọ́dọ̀ get single number la fẹ́ lò. Ní ìlànà ti Yorùbá, wọ́n á ní eléyìí àárọ̀, ọ̀sán, alẹ́. Wọ́n á tún máa fi àwọn eléyìí náà túmọ̀ nǹkan fún yàn. 11 ìsìn wọ́n ní nǹkan tó fi tú fún yàn láàárọ̀ ọjọ́ yàn. 3 ìsìn wọ́n ní nǹkan tó fi tú fún yàn. 17 ìsìn wọ́n ní nǹkan tó fi tú fún yàn. But 17 yìí tó bá yẹ pé nílànà Yorùbá ni 17 yìí kò ní tí jẹ́ 17. So láti get single number, a tún máa cross eléyìí báyìí. 1 + 1 is equal to 2. A gbé 3 wálẹ̀. 1 + 7 is equal to 8. Àti get ẹ̀. Tá bá ní 2 + 3 ó fún wa ní 5. Àbí 5 + 8 ó fún wa ní 13. A fẹ́ get single number nìyẹn la fẹ́ get. 1 + 3 is equal to 4. Kádàrá tí ẹni yẹn gbé wálé ayé nìyẹn. Tá bá fẹ́ sọ̀rọ̀ ẹni yìí nípa irú ìyàwó wo ló lè fẹ́. Mo ti sọ̀rọ̀ kan gbà kan rí, mo sọ pé ní kádàrá ẹrù ni, àyànmọ́ ó ní tá fẹ́ gbé sórí ẹrù. Àyànmọ́ ò gbọ́dọ̀ wá tóbi ju kádàrá lọ. Tí orúkọ ẹni yẹn sì ó jẹ́ 6, kádàrá ẹ̀ jẹ́ 4. A wá sọ pé 6/4
kọ́lọ̀ jẹ́ kẹ́ni yẹn rí ọ̀nà lọ láyé, ẹni náà kọ́lọ̀ jẹ́ kó rí ọ̀nà lọ láyé, nítorí pé ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tí ó ń gun kẹ̀kẹ́ tó wá gbé machine sórí kẹ̀kẹ́ tó wá fẹ́ fi kẹ̀kẹ́ máa drive machine lọ, ṣé mọ̀ pé ó máa wọ́ ségesège rabaraba. ló fi jẹ́ pé nílànà ti Yorùbá wọ́n ní àtúnṣe wà fún àyànmọ́, kádàrá ni ò sátúnṣe. Kádàrá tó gbé wálé ayé nìyẹn, kò sí àtúnṣe fún un. àyànmọ́ ni àtúnṣe wà. irú orúkọ ẹni yẹn ó ní wọ́n wá bá adjust, orúkọ ẹni yẹn wọ́n bá adjust ẹ̀, ó wá lè jẹ́ wọ́n á sọ pé jẹ́ ká bá adjust rẹ̀, ká yọ kíní kan kúrò lórúkọ ẹ̀, bóyá orúkọ yẹn ń jẹ́ Gàfárù o, wọ́n á yọ kan kúrò bẹ́ẹ̀ tí wọ́n ṣàfi ṣọ́ọ̀tì ẹ̀ tí orúkọ ẹni yóò fi wá kú bóyá bíi, a sọ pé bóyá bíi 2, àwa kú bíi 2. so kádàrá àti àwa lè gbé àyànmọ́ tán gbélé lórí, torí pé orúkọ tán gbélé lórí ó ní agbára, orúkọ tí wọ́n gbélé lórí òun ló ní agbára. so nísìnyí a ti gẹ́tì 4, orúkọ ẹni yẹn a gẹ́tì 6. ìlú tó wá wà báwo la ṣe calculate ẹ̀, inú timetable nìyẹn wà, bẹ́ẹ̀ tí lágbára Ọlọ́run á ṣàlàyé ibi timetable yẹn ṣe jẹ́ ní gbogbo ìgbà tá a bá ti ń ráyè. a ní eléyìí 7, eléyìí 1, eléyìí 2, eléyìí 6, eléyìí 5. 7 plus 1 ó jẹ́ 8, 8 plus 2 ó jẹ́ 10, 10 plus 6 ó jẹ́ 16, 16 plus 5 ó jẹ́ 21. so single number tá a máa gẹ́tì fún wa ní 2 plus 1 is equal to 3, so ó fún wa ní 3. àwọn tó wá fẹ́ gi single number pẹ̀lú orúkọ àyànmọ́ rẹ̀ tó jẹ́ 4, orúkọ ẹ̀ tó jẹ́ 6, ìlú tó wà ó jẹ́ 3. kí wọ́n á ní nǹkan tí a gẹ́tì, a fẹ́ gẹ́tì single number. 4 plus 6 ó jẹ́ 10, 10 plus 3 ó jẹ́ 4. ṣé tó wá rí àyànmọ́ ẹni yẹn 4 ni, kádàrá tó gbé wá láyé 4 ni. ìlú tó wà nígbà tí wọ́n ṣe ìṣirò gbogbo ẹ̀ ó wá jẹ́ 4, ó jẹ́ 4. ṣé wá rí irú ẹni yìí tí a sọ̀rọ̀ ń pẹ̀ yìí, àkọ́kọ́ gbogbo obìnrin tí wọ́n bá fẹ́ fẹ́, bá ṣe máa ń wo títọ́ obìnrin tí wọ́n bá fẹ́ fẹ́ obìnrin, a ní wo lẹ́yìn month of birth, day àti year of birth, tá a fi get single number, àwọn la fi máa mọ bí wọ́n ṣe fẹ́ra wọn. tó bá yẹ pé nìsín ìyàwó tí wọ́n fẹ́ fẹ́ nìsín kìíní gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lè mú understand kó ṣàtìyé wa bẹ́yẹn. so wọn gbọ́dọ̀ fẹ́ ìyàwó tó bá jẹ́ 4 bí ẹgbẹ́ wọn. àwọn méjì kò ṣe kò jẹ ni wọ́n, fún wọn ṣe wọn jẹ ni o, wọn dẹ̀ gbọ́dọ̀ fọ́ 8. wọn gbọ́dọ̀ fẹ́ fọ́ ẹgbẹ́ wọn, wọn gbọ́dọ̀ fẹ́ 8 wọn ẹgbẹ́ wọn. àwọn tí wọ́n wá lè fẹ́ jù òun náà tí wọ́n bá jẹ́ 5, tí wọ́n bá jẹ́ 6. ṣe mọ̀ pé nínú ìsìn tí ọkùnrin jẹ́ 4 tóbìnrin bá jẹ́ 5, kò sí gbogbo ẹ̀ máa ń wáyé bẹ́ẹ̀. ẹ̀yìn kankan tí ó kàn máa ṣe ni pé ọwọ́ ìyàwó lè jí ju tọkọ lọ, á sì máa fi ran tọkọ lọ́wọ́ ni. so ọ̀rọ̀ ń bọ̀ lórí àwọn yẹn. ṣé wá rí 4 tí ẹni gbé wálé ayé nínú mọ̀ nọ́mbà, òun náà ni pé ṣé ríru ẹni bẹ́ẹ̀ nílùú tí wọ́n wà yẹn, wàhálà ó pọ̀, wàhálà á pọ̀ gan. gbogbo nǹkan wọn tí wọ́n mọ̀ sí ń bẹ̀ yẹn nírú ìlú tí wọ́n wà yẹn o, ní Gabon yẹn, gbogbo nǹkan wọn tí wọ́n mọ̀ sí ń bẹ̀ yẹn òun náà ni pé wọ́n á mójútó ọ̀rọ̀ ilé ayé wọn débi pé kán mọ̀ máa gbé ọkàn léèyàn lù yẹn kí wọ́n lè ṣe àwọn lóore, gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ nínú part number 4 wọn. wàhálà máa pọ̀, àmọ́ gbọ́dọ̀ jẹ́ nìkan tó jẹ́ pé kódà bí wọ́n bá sọ wípé ní lágbájá o, ìjọba ṣe kínní yìí o, wọ́n tó lọ pé wá iye nǹkan tó fẹ́ ṣe, iye tó máa ná ilé léyìí, torí pé nǹkan ọ̀fẹ́ á sábà pọ̀ jù lọ́rọ̀ láì fún wọn lù yẹn, á pọ̀ lọ́rọ̀ láì fún wọn. ẹni sì jẹ́ ìràwọ̀ omi,
that is ìràwọ̀ omi November Scorpio nìyẹn November wọ́n jẹ́ ìràwọ̀ Scorpio ní ìràwọ̀ omi ilé ẹlẹ́ẹ̀kẹta. Lóòótọ́ ká tiẹ̀ sọ̀rọ̀ nípa ti ogun ìdílé tiwọn torí wọ́n jẹ́ nìkan tán ní ogun ìdílé ogun obìnrin ṣe understand but látara pé single number get pẹ̀lú orúkọ wọn year wọn àti ìlú tí wọ́n wà tó fi fún wa ní 4 pé ìlú tí wọ́n wà yẹn tí Ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ wọ́n lè change kan kúrò níbi tí wọ́n wà kán lọ sí ìlú bòmíì kán sì wádìí náà kan tó lọ kán tó rè ní ti ajé ṣe ń bẹ̀ tàbí kán tó lè ní àpamọ́wọ́ owó àwọn ó ṣe wàhálà gan kán dẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà kán lè bá àrí èrè oko kó délé mi ò mọ̀ bóyá ọmọ ìlú yẹn ni wọ́n o. òun náà ni pé ọ̀rọ̀ àwọn bíi ní sálàsálà tàbá wà lù kan tí ò bá gbé wa jẹ́ ká relocate tàbá wà láyè kan tí ò bá gbé wa ẹ jẹ́ ká relocate tàbá wà nípò kan tí ò bá gbé wa ẹ jẹ́ ká arrange ara wa. Gbogbo nǹkan yìí ni ó ti wà nínú àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé gbogbo àwọn èyí tí à ń ṣe tó ṣẹ̀ dé. Ọ̀rọ̀ díẹ̀ tí mo kàn lè bá ẹnìyẹn sọ ní orí bíbá iná náà nìyẹn tí mo lè bá wọn sọ òun náà ni mo sọ fún wa ní òní. Ẹ wá rí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ́nà ní òní náà ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutí Ọlátòyè. Tó bá dìgbà míì á tún mọ mú ọ̀rọ̀ míì tí ó tún yàtọ̀ sí eléyìí wá torí pé mo sì ní kan bíbá náà tí mo fẹ́ ṣàlàyé fún wa nítorí àkókò Ọlọ́run dídá aláàmú adáwó gbà ẹ má gbọ́ ilé kan sáà subscribe sórí ètò kílẹ̀ kó wọn fún aláǹfààní lórí àwọn kan mẹ́ta ṣe àtẹ̀yí tá ti ṣe ó dáwọ́.